létí ó kọ yín. Orúkọ mi ni Ògúndélé Òjó Láti Ẹ̀dà Oníyọ̀. Ẹ̀dà Oníyọ̀. Ìgbà tí ẹ wá bíńjò ní èlò lẹ́lẹ́ kọ́kọ́ gbé lọ sọ́dọ̀ àwọn ajínigbé. 10.5. Ẹ̀sùn ẹnu mọ́ ọ̀pá òun yẹn. 10.5. 10.5 million. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá láwọn ajínigbé yẹn sọ lẹ́yìn 10.5 million yẹn? Nígbà tán gba owó yẹn tán àtàwọn nǹkan tá a kó lọ. Wọ́n lówó oúnjẹ lásán ni lówó tá a kó fún wọn yẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ká lọ wá 50 million wá. Tá bá mọ̀ pa fẹ́ rí àwọn èèyàn wa. Tá bá fẹ́ rí àwọn èèyàn wa gbẹ́ láti wà lẹ́nu ẹ̀. Tá bẹ̀rẹ̀ sí ń bẹ gbogbo ọmọ Nàìjíríà tá à ń bẹ ìjọba. Tá à ń bẹ gbogbo àwọn ènìyàn tọ́lọ́run bá ràn lọ́wọ́ kán ràn wá lọ́wọ́. Títí àfẹnitọ́lọ́run àfàwọn CAC àwọn nìkan. Àwọn ìjọ CAC. Bẹ́ẹ̀ ni wọ́n fún wa ní 5 million naira. Ìjọ CAC. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n fún yín 5 million. Bẹ́ẹ̀ ni. A padà dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ariwo. Bẹ́ẹ̀ ni. Àbí? Chairman local government ó fún wa ní 2 million naira. Wọ́n ní ẹ sọ̀rọ̀ sókè àwọn èèyàn ò gbọ́ yín dáadáa sà. Chairman local government. Bẹ́ẹ̀ni. Ó fún wa ní 2 million naira. A dẹ̀ fi àwọn tí. Chairman local government tìlú wo? Ìlẹ́jẹ̀ méje. Lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni sà. A dẹ̀ fi àwọn tí Ọlọ́run ràn lọ́wọ́ tán fún wa ní nǹkan díẹ̀. Àwa tí ọ̀rọ̀ kan àti ìlú àwọn náà ràn wá lọ́wọ́ o. Lẹ́yìn àwọn yẹn kò sẹ́ni tá a rí o. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn wá lọ́wọ́ báyìí. Àwọn kan ní ẹ mọ̀ dákọ wọn. Bẹ́ẹ̀ ni láwọn tí tán ní ká má dárúkọ wọn tán fún wa ní nǹkan ní abẹ́ aṣọ. Wọ́n ní ká má dárúkọ wọn pọ́n ká sọ pé ẹni tọ́lọ́run mọ̀. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wọn náà báyìí wọ́n gbọ́ báyìí. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ o. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán rántí wa nígbà ìṣòro. Ọlọ́run á rántí wọn o. Àmín. Bó tiẹ̀ jẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí inú ìbànújẹ́ mo ṣì wà o. Mò ń bọ̀ ẹ mọ̀ tí mi ti fẹ́ sọ̀rọ̀ lọ bí tọ̀dọ̀ yín yẹn ná. Báwo ni ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀? Nígbà tí wọ́n ṣe bent pé 50 million wọ́n kọ́kọ́ ní 100 million. Nígbà tó pẹ́ wọ́n ní 50 million ká lọ wá dandan pé nǹkan tó máa gbà nìyẹn. A bẹ̀rẹ̀ sí ń bẹ̀ wọ́n títí ó kàn tọ́jọ́ kan ní nígbà tí aláàfẹ́ lọ yáwó ní báǹkì pé ká lè rí owó ìsan. Nígbà tá a dé báǹkì ní ká lọ mú ìwé ilé wá ìwé ilẹ̀. Ẹ̀dẹ̀ wá wò ìlú tá a wà ìlú tó luko gan tí ò sí development ń bẹ̀. La wá padà sílé ilé mélòó náà fẹ́ tà lẹ́dà ilé míì kò wọ́ ti 1 million. Wọ́n ní ká lọ mú ìwé wá ká lọ mú ìwé mọ́tò wá ká mú gbogbo ẹ̀ wá. La bá padà sílé. Nígbà tí wọ́n wá pè padà la bá sọ fún wọn pé ká má tiẹ̀ parọ́ o kò sówó lọ́wọ́ wa o. Wọ́n ní èló ló wà ńlẹ̀ báyìí. La bá jẹ́wọ́ fún wọn pé 15 million naira lówó tẹ́ gbogbo tá a rí tó wà ńlẹ̀. Yàtọ̀ sí 10.5 million tà kọ́kọ́. Bẹ́ẹ̀ ni sà bó ṣe yarí nìyẹn o ò ní gbà àwọn ò ní ṣe kíní kan o ló bá ní òkè. Nígbà tọ́lọ́run gbọ́ àdúrà ló bá ní ká lọ wá ká gbé 15 million yẹn wá pẹ̀lú 5 bag of rice àti 30 litres petrol 5 pé ká gbé wá ká wá gbé báwọn ní tá bá ti dé Ẹ̀gbẹ́ ká pè. Nígbà tá wá dé tá fẹ́ kúrò nílé oníta ló gbá Haúsá lára wa a ní kò sí o. Ẹ máa sún ẹnu mọ́ ọ̀pá òun yẹn sà. Oníta ló gbá Haúsá lára wa ní kò sí o. Ó dé dandan ló wá pe ẹnìkan ó ní ká ní sùúrù bẹ́yẹn ká ní sùúrù pé wọ́n á connect wa pẹ̀lú ẹnìkan báyìí sí i. Bó ṣe díẹ̀ ló sẹ́ndì nọ́mbà kan ó lẹ́ni yẹn wà ní Ìsánlú ó láwọn náà fẹ́ san ransom pé èèyàn wọn dẹ̀ gbọ́ Haúsá dáadáa. Bàtán sẹ́ndì nọ́mbà yẹn sí wa àwa pe ènìyàn ká tó kúrò nulẹ̀ pé oníṣẹ́ àwa la fẹ́ wá san ransom a ní bẹ́ẹ̀ ni sà. Èdè wo ló kọ́kọ́ bá yín sọ kó tó ní pé ṣe gbá Haúsá? Ṣé máa yẹn. Èdè wo ló kọ́kọ́ sọ fún yín? Ó gbọ́ broken ó gbọ́ English kò sí nǹkan tí ò gbọ́ kò sédè tí ò gbọ́ ó kàn tẹ́ ẹ̀kan ló ní àfẹn tó bá gbọ́ Haúsá nìkan ló lè wá nítorí àwọn ọmọ tó fẹ́ wá pàdé wa ó ní wọn ò gbọ́ kankan ju Haúsá lọ.
mo ń gbọ́ yín sà. bá ṣe pé ẹni bá ní ká máa bọ̀ ohun tá a bá ti dé ìgboro Ẹ̀gbẹ́ ní junction yẹn ká dúró pé wọn àbá wa ń bẹ̀ àbá débẹ̀ abẹ̀ sí ń pe ọkùnrin ó kù díẹ̀ ká débẹ̀ ló pè ó kù díẹ̀ ká débẹ̀ ló pè ó kù díẹ̀ ká débẹ̀ ló pè ló ní kára búrẹ́dì lọ́ǹgì 10. mo ń gbọ́ yín sà. ó kù díẹ̀ ká débẹ̀ lẹni tó connect wa mọ́ ló pè ó ló ní kára búrẹ́dì lọ́ǹgì 10 kára Predator pákẹ́ẹ̀tì 2 pẹ̀lú mọ́ọ̀tì pákẹ́ẹ̀tì kan àti sẹ̀mó 5000. àbá ní pé a ti wà lórí. lẹ́yìn ìgbà tí ẹ ti wà pẹ̀lú 15 million. bẹ́ẹ̀ni. yàtọ̀ sí 10.5 million tàkọ́kọ́. bẹ́ẹ̀ni sà. yàtọ̀ sí 10.5 million ti àkọ́kọ́. bẹ́ẹ̀ni sà. ẹ sì ti wà pẹ̀lú 15 million. bẹ́ẹ̀ni báàgì rẹ́sì 5 àti 30 litres epo petrol 5 a ti wà pẹ̀lú ẹ̀ ló bá ní ká ra lọ́ǹgì búrẹ́dì 10 Predator pákẹ́ẹ̀tì 2 mọ́ọ̀tì pákẹ́ẹ̀tì kan kádẹ́ra sẹ̀mó ọlọ́bẹ̀ 5000 dání. sẹ̀mó ọlọ́bẹ̀. bẹ́ẹ̀ ni tán ti sè ní búkà. bẹ́ẹ̀ ni onítàbá débẹ̀ pa máa tọ́ bẹ̀ yẹn wà dẹ̀ máa tọ́ sẹ̀mó yẹn wo. àwa ní kò sówó mọ́ o ẹni wa ní ká ní sùúrù kan jẹ́ kó ń pè é ó bá pè é ó wá sọ fún pé nínú owó tá à ń gbé bọ̀ pé ká yọ nínú ẹ̀ ká fi ra ìka tó ń sọ yẹn pé iye tá a bá ná ká sọ ká tó dọ́dọ̀ òun ẹni wa pè wá padà pé olóníká yọ owó yẹn àwa ná 35,900 lára owó wọn ká tó dọ́dọ̀ wọn bàtí máa yẹn wá pè pé iye báyìí ná o ok wá ní ká lọ ra sìgá a ní lóru yìí o kò sí. ó ti ń lọ bí aago mélòó. ìgbà tí à ń sọ ti lọ sí bí aago 1 òru. láago 1 òru. bẹ́ẹ̀ ni sà. ṣé lẹ́yìn ìgbà tẹ́ a sọ̀rọ̀ tán yẹn. bẹ́ẹ̀ ni sà. tẹ́mi àti yín sọ̀rọ̀. lẹ́yìn ìgbà tẹ́ pè mí pé mo la dé báyìí mo la ti wà ní Ẹ̀gbẹ́ pa fẹ́ máa wọnú ibi tó ní ká máa bọ̀ lọ yẹn gbà ló ṣẹ̀ ní ká lọ ra àwọn sìgárà gbogbo wọn yẹn. àwa sọ fún pé a lè lọ ibì kankan kò síbi tá a ti lè rí nǹkan kan rà lálẹ́ yìí o pé wọ́n ti gbogbo ṣọ́ọ̀bù wa lókè ṣé àwọn tó ń bọ̀ láti Ìsànlú ṣán ti dọ́dọ̀ wa a ní wọn ò tí ì dé o òkè wa ní ká dúró bí ó pe àwọn yẹn mi ò tí ẹ̀ mọ̀ nǹkan tó ṣe mo ṣáà rí i pé oníṣàwà mọ̀ ọ̀nà ọ̀kúnràn aláàmọ̀bì kankan wa ní ká dúró sí junction yìí pé àwọn yẹn ń bọ̀ a dúró títí làwọn yẹn dé pẹ̀lú káà kan làánà lòdù báàgì ráìsì 5 pẹ̀lú 30 litres epo petrol 5 náà wọ́n kó míìkì pákẹ́ẹ̀tì 2 kí náà ń pe ọtí Goldberg bẹ́ẹ̀ ni oní agolo àwọn náà gbé bí pákẹ́ẹ̀tì 3 mọ́ọ̀tì wọ́n ṣàrú gbogbo ẹ̀ ṣáájà wọ́n rú gbogbo ẹ̀ wọ́n kó dé wọ́n tún já sínú mọ́tò tiwa kí ló dé wọ́n ní ọkùnrin wa ní torí pé ẹni tó bá wa fẹ́ sọ Haúsá pé ó ń tẹ̀lé wa lọ pé ò ní òláṣẹ́gbà lọ́jọ́ yẹn bàtà mo wá pe máa tán kọ̀nẹ́ẹ̀tì wọn yẹn mọ́ ẹ mo ní kí ló dé ó ní ká má bínú ó ní èèyàn kẹta tóun á bá sọ̀rọ̀ pé kó tẹ̀lé wa nìyẹn ó lẹ́wọ̀n gbogbo wọn sọ pé wọn lọ o pé kò sẹ́ni tó ń lọ bẹ̀rẹ̀ tó ń padà o pé wọ́n máa ń fìdí wọn gúnlẹ̀ ni o. ẹni tó bá tún ti lọ sọ́hùn bẹ́ẹ̀ ni sà wọ́n á tún gbé àwọn náà sọ́hùn. wọ́n á tún fìdí ẹ̀ gúnlẹ̀ ni ó lé ẹni ẹ̀kẹta tóun ṣe rí tó gbà ní pé òun á tẹ̀lé wa làbá dúró bó ṣe wá wò ó kàn déédéé pè ní òun pẹ̀lú ẹni ẹ̀ ń sọ Haúsá olóníká máa wà mọ́ lálẹ́ yìí o. ẹ sì ti wà lẹ́gbẹ̀ẹ́. a dẹ̀ ti wà lẹ́gbẹ̀ẹ́ oníká wà mọ́ lálẹ́ yìí pé tó bá da 3 òru ká tó máa bọ̀ kò sí gbogbo wa. Ẹ̀gbẹ́ nípínlẹ̀ Kogi. bẹ́ẹ̀ ni sà kò pẹ́ làwọn sójà wọn kó machine bíi 10 wọ́n bẹ̀rẹ̀ sí ń patrol gbogbo ibi tí ta wà yẹn ẹ̀rù gan ti bà wá pé kọ́ má bàa sọ pé àwa la ń supply kidnapper bá a ṣe lọ fara pamọ́ sí la lọ páàkì mọ́tò wá sí abẹ́ igi kan làwa lọ bẹ ìyá kan pé kó jọ ìṣòro báyìí la ní o kó jọ kó ràn wá lọ́wọ́ ó ní má ṣe patrol ọlọ́lọ́dẹ wà nílùú náà ó lóun mọ lọ́kìtà ní tán tẹ̀ tí. ẹ̀sùn ẹnu mọ́ ọ̀pá òun yẹn o. ó lóun mọ lọ́kìtà ní tí wọ́n tí ì mú wa aṣáàbẹ̀ ìyá yẹn ládọ́ra kí mọ́tò yẹn bọ̀bẹ̀ títí tí tírì fi lò ẹni wa ó fúnra ẹ̀ ló tẹ̀ pé ó ní ṣáà ti fẹ́ gbéra báyìí ìgbà yẹn mo pè yín yẹn pé ó mà ti tún ní ká máa bọ̀ o
ok tá a fi padà tó pè ní ọwọ́ ìdájí àbí bí ìdájí. bẹ́ẹ̀ ni sà pé ó ní ká máa bọ̀ o pé ó lọ́nà òkunràn pé ká máa bọ̀ ńbẹ̀ pé tá a bá ti débẹ̀. kí ló ọ̀nà òkunràn ok. bẹ́ẹ̀ yẹn ó ní wọ́n pe bẹ̀rẹ̀ ní ọ̀nà òkun lókè ká ṣáà máa bọ̀ tẹ́ bá bá wọ ọbẹ̀ yẹn à ń lọ títí bá ṣáà ń lọ ká tó débẹ̀ nígbà tí wọ́n mọ ibi tí mọ́tò lè dé mọ́ torí mọ́tò la gbé mọ́tò yẹn gbà tá a débẹ̀ àwọn bíi 6 náà jáde sí títì bí wọ́n ti mọ̀ pé mọ́tò ò ní fẹ́ wọ inú gbó ibi tí wọ́n fẹ́ kán kẹ́rù yẹn wọ̀ wọ́n ṣe ń fìbọn líìdì mọ́tò yẹn wọ inú gbó lọ nìyẹn pé ẹ má tẹ̀lé wọn ẹ má bọ́bọ́ yẹn òun náà ò ní choice àti bọ́ sáàrin igbó kò sí èèyàn kò sí ilé kò sí kankan wọ́n jáde sí i. bẹ́ẹ̀ ni sà kò sí ilé kò sí kankan kò sí ìlú wọ́n ṣáà wọnú gbó yẹn lọ bàtà wọnú gbó yẹn tó jìnnà dáadáa àwọn anìká dúró ń bì yìí àwa já gbogbo ẹrù yẹn àjà sílẹ̀ búrẹ́dì tá a kọ́kọ́ wà nù ọkọ̀ ọkàn jẹ́ gbogbo àwọn mílíkì yẹn náà kàn lu tán mu tán ṣe gbogbo ẹ̀. lójú yín. bẹ́ẹ̀ ni sà ó wá dé sẹ̀mọ́ ọlọ́bẹ̀ ńkọ́ torí àrí sẹ̀mọ́ ọlọ́bẹ̀ àsọ fún wọn ká tó débẹ̀ sẹ̀mọ́ tán ṣe sínú báàgì onísọ̀dọ̀sì lásán la wá kó fún wọn mo láàmọ̀ pé tọlọ́bẹ̀ ló ní ká mú wá inú ṣàbí dùálà ó ṣà ní òkè ó ní búrẹ́dì tó ń gbé wá láti ẹ̀jẹ̀ ń bẹ̀ bó ṣe já fún mi mo ṣe já lọ́wọ́ ẹ̀ mo wá já fún ìkejì mi torí àwọn 3 la kúrò lẹ́dà ó láwọn 2 la gbọ́dọ̀ déwájú òun mo wá sọ fún mo ní dírẹ́fà tó kẹ́rù ńkọ́ àtẹnitẹni kó wá sanwó láti ìsanlú wá lókè kí dírẹ́fà yẹn kó ṣì kẹta àwọn 3 ta kúrò lẹ́dà ajá nìkan sí ẹ̀gbẹ́ bá ṣe lọ́ọ́ bá nìyẹn ìgbà tó wá ní abájẹ lára búrẹ́dì wọn á jẹun ó tẹ́ wọn lọ́rùn ó ṣẹ̀ ní. lójú yín wọ́n ṣe jẹ́. ojú wa náà ṣe gbogbo nǹkan tó ń ṣe ó wá mú kì ó fún ẹni tán ló gbá Hausa yẹn ìyẹn lóun mọ machine gùn ó ní bó ṣe tó yìí ó lóun mọ machine gùn inú bí gan wàá mú kí o mú fún mi ó mú fún dírẹ́fà yẹn. ẹni yẹn lóun mọ machine gùn. ó lóun mọ machine gùn. inú wa bí. inú bí ìyẹn ti ń gbọ̀n lọ́wọ́ ẹ̀ ẹ̀rù tiẹ̀ ti bá kò lè ṣe nǹkan kan mọ́ èmi ni mo kàn tí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn la dì mú pé kò jọ pé má kú síbí o torí ẹni ẹ ti ó ti ń gbọ̀n gbogbo ẹnu ẹ̀ ń gbọ̀n pépépé báyìí ni ó ti ṣéǹjì ẹ̀ mọ́ lọ́wọ́ gbà tó ṣàrí pé ẹni ẹ sọ pé òun ò mọ machine gùn lóòótọ́ ó fún mi ní kì mo gbà ó fún ìkejì mi yẹn ó gbà ó wá lókè káwọn méjì kan dúró sí ìdí ọkọ̀. irú kí wo ló fún yín. kí machine. mélòó. méjì òmù kan fún mi òmù kan fẹ́ nìyẹn. àwọn náà gbé machine méjì yẹn wá. àti rí machine yẹn àti rí nǹkan kan tán gbé wá. ok ọkọ̀ kọ́kọ́ fún yín kì í lọ́wọ́. ó kọ́kọ́ fún wa ní kì ìkan wá lọ ìkejì tẹ̀lé wá ní kí èmi máa tẹ̀lé nìyẹn kọ́ọ̀rẹ́ mi yẹn máa tẹ̀lé àmẹ́rin náà tó ń tẹ̀lé wa lẹ́yìn pẹ̀lú ìbọn àwọn náà ń tẹ̀lé wá ní káwọn tó kù dúró sí ìdí ọkọ̀ àwa rìn lọ ibẹ̀ ó fẹ́ tó láti bí ìsífàkì. ẹ fẹsẹ̀ rìn. a fẹsẹ̀ rìn inú gbóyin la ṣe wá rí ibi tán páàkì machine. lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ tán ní ìdájí yẹn. bẹ́ẹ̀ ni sà la wá rí ibi tán páàkì machine jọ sí wá ní kí n lọ gbé yìn kí n máa gùn níṣó. machine mélòó. machine yẹn pọ̀ àmọ́ 6 la kó kúrò nù ẹ̀ la kó lára machine yẹn bí tán kó sí. kábíyèsí rẹ Ọlọ́run. wá ní ká máa gun machine yẹn lọ àwọn gun machine yẹn bọ̀ èmi mo ṣáájú ìkejì mi náà tẹ̀lé. àwọn èèyàn láwọn ò gbọ́ yín dáadáa ẹ̀sùn ẹnu mọ́ kínní yìí dáadáa. mo ní ìkejì mi náà tẹ̀lé torí èmi mo ṣáájú tó mọ̀ gun machine yẹn bọ̀ gbàtà wa gun machine yẹn débi tí ajá ẹrù sí lákọ̀ọ́kọ́ yẹn wọ́n á bẹ̀ sí ọkùnrin yẹn ti ń gbọ̀n lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ àwa lọ bá aṣáṣọkùn akẹ́ náà pé ọkùnrin jọ̀ọ́ torí Ọlọ́run ní sùúrù bí àwọn gbọ́ nǹkan tá à ń sọ yẹn torí èdè Yorùbá la sọ fún torí yẹn náà gbọ́ Yorùbá pé kó jọ kó torí Ọlọ́run pé tó bá pa ẹ́ síbi kò sí bá ṣe fẹ́ ṣe o ó tún dúró náà bá ní petrol. ẹ máa ń sọ̀rọ̀ sókè sà. petrol tá a kó wáyé wọ́n gbé kẹ́ẹ̀gì 3 nú ẹ̀ wọ́n kọ́kọ́ fúlù gbogbo táǹkì wọn. wáyé mu dá ẹ bá ń sún ok. wọ́n kọ́kọ́ fúlù gbogbo táǹkì machine wọn yẹn wọ́n fúlù ẹ̀ tẹ́ wọn lọ́rùn. ní petrol tá a gbé wá wọ́n á ju kẹ́ẹ̀gì 3 lẹ̀ wọ́n wá ń di ẹrù yẹn wọ́n wá lọ bá mọ́tò tá a gbé wá yẹn gbogbo kékeré náà ni gbogbo rọ́bà tẹ́ni yẹn fi ń di ẹrù gbogbo okùn inú mọ́tò wọn já gbogbo ẹ̀ òná torí okùn tán kó wá ò tó wọ́n fi machine 6 yẹn wọ́n di ẹrù yẹn wọ́n lè di tán gbogbo aṣọ tó wà nú mọ́tò ẹni yẹn wọ́n yá wọ́n fi ń di àwọn ẹrù yẹn nígbà tán tán di díẹ̀ eléyìí tí wọ́n lè di tán ara aṣọ wọ́n di sínú ẹ̀ gbogbo búrẹ́dì yẹn wọ́n pààkì ẹ̀ sínú ẹ̀ gbà tán ṣàrí pé nǹkan tó wà ńbẹ̀ kò. wọn àti ìgbowó ń gbà yẹn.
wọ́n ti gba owó ẹ̀ náà kọ́kọ́ gbà ṣe mọ̀ pé àwa gbé 50 owó lára táwọn owó tá a gbé lọ àwọn tó wá láti Sanlú náà wọ́n ní 4.8 náà gbé wá wọ́n ti gbà náà gbà ẹ̀ náà wá di gbogbo ẹrù yẹn náà kò sí náà wá ṣe náà wá níṣẹ́ máa dúró síbí ni. máṣíìnì tẹ́yìn gbé wá tẹ́ lọ gbé lọ́dọ̀ wọn nù. àwọn kọ́lá gun padà àwọn fúnra wọn náà dẹ̀ gun kan wọn padà. ṣé àwọn mélòó ni wọ́n padà wá bá yín ẹ̀yin gun máṣíìnì wá láti ibi tí wọ́n kó máṣíìnì sí ní igbó. nígbà tá a gun máṣíìnì wá wọ́n sì fa àwọn èèyàn lẹ̀ sí ibi mọ́tò. lára àwọn ara wọn. nígbà tí wọ́n di ẹrù wọn tán wọ́n ní ṣé a máa dúró síbí kan lọ kó àwọn èèyàn wa wá àbí ká máa lọ ìgboro Ẹ̀gbẹ́ padà ká wá pàdé àwọn èèyàn wa lọ́nà. bọ́ọ̀yì tó gbọ́ Haúsá yẹn ó wá ní kán jẹ́ ká máa lọ sí Ẹ̀gbẹ́ torí ẹrù ti ba yẹn gan tó ń gbọ̀n lọ́wọ́ wọn àwa padà sẹ́gbẹ̀ náà máa pè wá láti nǹkan bíi 6 àárọ̀ la kúrò ń bẹ̀ wọ́n pè o aago kan lù aago méjì lù wọ́n pè o aago mẹ́ta lù wọ́n pè o wá dago 6 alẹ́ ni ọ̀gá wọn ṣe pè ó ní ẹ̀sùn ẹnu mọ́ pa àwọn yẹn. ó ní ká má bínú o láwọn ọmọ òun ṣe patrol lọ ni. kí lẹ sọ yìí. ó láwọn ọmọ òun ṣe patrol lọ ó náà wà kúyà lọ èèyàn mọ nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni ẹ̀ wá béèrè lọ ní ilé tó gbá Haúsá yẹn ó lé èèyàn náà tó wá lọ ó lé èèyàn náà àwọn ń pè lákúyà ó rò náà tó wá lọ yẹn. wọ́n láwọn ṣe patrol lọ bẹ́ẹ̀ ni sà báwọn wà kúyà lọ. wọ́n lákúyà náà wá lọ bí yẹn ṣe ìyẹn ò jẹ́wọ́ fún wa pé òun ní tẹ̀lé wa mọ́ ní ilé tó gbá Haúsá yẹn a kò rò pé béèrè ni bá ṣe wá ti nìyẹn. wá ku àwa ẹni tá a já sẹ́gbẹ̀ àtàwọn méjì yẹn ó kù wá sí sport yẹn. agbófinró mélòó ló tẹ̀lé yín. kò sí kankan o àwa àtọlọ́hun wa ló wà ń bẹ̀. kò sí alágbófinró kankan tó tẹ̀lé yín. kò sí kankan àwa àtọlọ́hun ló wà ń bẹ̀. kábíyèsí rẹ. wọ́n ẹlòmíì gan ò lè sọ̀rọ̀ mọ́ a lọ rush la lọ ń wá bí tán ti ń ta milk tán ti ń ta búrẹ́dì la bá ń kó fún wọn gbàtẹ́ lòmíì mu milk tó ṣe kinní wọn ti lè sọ̀rọ̀ à ń gbé wọn sínú ọkọ̀ bí òkú ní báyìí tó bá yẹ pé ẹlòmíì lu ọjọ́ mẹ́ta àbí ọjọ́ kan sí. ìyá àti yín gan ń kọ́ ṣe bí gbogbo àwọn èèyàn tí ẹ̀yin tẹ́ ń ṣe wàhálà mú bọ̀ ẹ̀yin lẹ́ ń ṣe wàhálà tẹ́ ẹ gbowó lọ lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ fẹ̀mí wewu ìyá àti yín ni ọmọ 82 years tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin lẹ́tún lọ lẹ́ẹ̀kejì tẹ́ ẹ fẹ̀mí yín wewu. bẹ́ẹ̀ ni sà. ìyá yín ń kọ́. ṣe nígbà tí mo kọ́kọ́ rí àwọn yẹn wọ́n ṣe wà ńlẹ̀ ojú mi gan kọ́kọ́ pa kànnàkànnà. ó pa kànnàkànnà létà nígbà tí mo rí pé kinní ni mo wá ń wojú wọn ní kọ̀ọ̀kan káàkiri ibẹ̀yìn mo ń wojú wọn èkejì mi tá a jọ lọ mo wá ń wo ẹni pé ta lè léyìí torí ẹ lè dá wọn mọ̀ mọ́. ẹ dá wọn mọ̀ mọ́. ó ní ìyàwó ọ̀gá ọba lélẹ́yìí ó ní ìyá tèmi gangan lòun ò rí ń bẹ̀ bó ṣe rẹ̀ mí nìyẹn. kábíyèsí rẹ Ọlọ́run. mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ àmọ́ àwọn yẹn náà mi ò fẹ́ kán kú síbẹ̀ náà torí ìyàwó àbúrò mi wà ń bẹ̀ gbogbo àwọn most of them gbogbo àwọn. ìyàwó àbúrò yín ló gbọ́mọ àkókò pọ̀n. bẹ́ẹ̀ ni ara oṣù mélòó. òun kọ́ ló gbọ́mọ àkókò pọ̀n ìyàwó bọ́ọ̀ ìtẹ́sẹ̀ kan yẹn òun ló gbọ́mọ àkókò pọ̀n. ọmọ oṣù mélòó. ọmọ ọdún 2 péré ni. ló wà lẹ́yìn yín. bẹ́ẹ̀ ni sà. mo ń gbọ́ yín. ni mo wá wo bẹ̀yẹn títí ìgbà tí mi ò rí ìyá tèmi mo lè ta rí tọ́lọ́mbà lè ṣe tá a dùn dé ilé pé gbogbo ẹ̀ kò ní tán pátápátá nígbà tá à ń kó wọn bọ̀ nígbà tá a kó wọn dẹ́gbẹ̀ gbogbo kò sí ẹni tó rí wọn lẹ́gbẹ̀ wọ́n di wọn mórí báyìí tán ké ni tán sun ẹkún rororo ìyá kan sá wọnú ilé lọ ó lọ gbé bọ́ǹbìtà powder milk tó gbé fún pẹ́ káàpọ̀ fún wọn ni wọn lè mú wọn ní látọjọ́ tán ti lọ wọn lọ́jọ́ kan ṣoṣo náà fún wọn ní ráìtì wọn ni wọn fi yọ̀ sí. látọjọ́ tán ti lọ. tán ti kúrò ìgbà yẹn ló máa pé 66 days. 66 days. bẹ́ẹ̀ ni tí wọ́n lò lọ́hùn. bẹ́ẹ̀ ni tá a rí wọn gbà yẹn. pé ọjọ́ kan. ṣoṣo náà fún wọn ní ráìsì. tẹ́ ẹ bá rí bọ́n ṣe ṣọ́mọ ènìyàn béèyàn kò sí béèyàn ṣe lè dájú tó a bú sẹ́kún ni. wọ́n ní akílẹ̀ ń jẹ wọ́n lẹ́gẹ̀ẹ́ tútù. náà ṣá fún wọn lọ́jọ́ mẹ́ta àtẹyọkà tútù. ẹ̀gẹ́ tútù. bẹ́ẹ̀ ni sà. ẹ̀gẹ́ tútù pákí tútù. náà ṣá fún wọn. àwọn ọ̀rẹ́ sì gbogbo ẹ̀ tí wọ́n ń gbà ń kọ́. wọ́n ní wọ́n rí sójú. ẹ̀gẹ́ tútù ni wọ́n fún àwọn èèyàn yẹn jẹ fún 66 days. bẹ́ẹ̀ ni sà wọ́n lóòjọ́ mẹ́ta wọ́n ti tún tilẹ̀kùn mọ́ wọn báyìí
wọ́n ní torí wọ́n níbẹ̀ yẹn tóbi wọ́n ní bíi káàmpù ńlá ni wọ́n ní ibi tó ga wọn wà gangan wọ́n ní jẹnẹrétọ̀ iná òkè kú mẹ́ o wọ́n ní always níná tàn ní jẹnẹrétọ̀ dún bẹ̀ níbi tó ga wọn wà. mo wá nìyá yín wà. mi ò mọ̀ òun náà ni mo ṣe wá báyìí pé kán jọ kán torí Ọlọ́run kán má jẹ́ kí ìyá àtèmi kó rá sínú gbó o kán jọ bó tiẹ̀ ṣòkú ẹ̀. ǹjẹ́ béèrè ìyá yín lọ́wọ́ àwọn èèyàn. mo béèrè lọ́wọ́ wọn nígbà kí ni wọ́n sọ. nǹkan tán sọ fún mi wọ́n nígbà nínú yàrá ibi tán tì wọ́n mọ́ wọn lọ́jọ́ mẹ́ta ni ìyá àtèmi ti kú síbẹ̀ tí wọ́n wá gbé lọ́dọ̀ wọn. ìyá yín ti kúlẹ̀ fún odidi 3 days. bẹ́ẹ̀ ni tí wọ́n gbé lọ́dọ̀ wọn. wọ́n dẹ̀ wà nínú wọ́n dúró wọ́n tì wọ́n mọ́ àtàlàyé àti gbogbo ẹ̀ wà pẹ̀lú òkú. bẹ́ẹ̀ ni sà. fún ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta nígbà tán rí pọ́n sunkún náà wá bá wọn pé ṣé àwọn náà fẹ́ kú ni. nana ní ìyá wọn lélẹ́yìí pé ìyá wọn gangan lẹni tó kú yìí pé kò sí pé nani bọ́n ṣe wá gbé nìyẹn wọ́n ní bọ́n ṣe gbé lọ wọ́n ní wọn àmọ́ bí tán gbé lọ. torí yẹn gan mo ṣe tún. ìyá yín ti kú fún ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni tí wọ́n gbé lọ́dọ̀. ó wà pẹ̀lú àwọn alààyè tí wọ́n jọ wà nù bẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà. wọ́n sì gbé fún ọjọ́ mẹ́ta. wọ́n ní wọ́n gbé kúrò lọ́dọ̀ wọn. bí àsìkò wo ni wọ́n ní màmá yín kú wọ́n ní May 15 wọ́n nígbà tá a gbowó lọ níta kọ́kọ́ wọ́n lọ́jọ́ kẹta tá a gbowó lọ náà ní ìyá mi wá pè wọ́n pé òun á fẹ̀mí tòun lẹ̀ fún wọn pé tóun ò bá fi ẹ̀mí òun lẹ̀ pé kò sẹ́ni tó máa lò lé lára wọn. ìyá yín sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà wọ́n ló sọ pé ọmọ ni gbogbo wọn jẹ́ fóun pé kò dẹ̀ ní ṣe é gbọ́ kí gbogbo wọn kan kú lójú òun bóun ṣe wà yìí wọ́n nìkan ọ̀nà ti ń dákú wọ́n ló wá gbé orí yẹn wá gbé sí igbá ìyá ẹ̀ báyìí pé nǹkan tó kàn dùn òun pé òun ò ní rí àwọn ọmọ tòun náà mọ́. kábíyèsí rẹ Ọlọ́run. pé òun ò ní rí àwọn ọmọ tòun mọ́ o pé kàn tẹ̀lé lè fún ní grace kan pè kàn jẹ́ kó òun bá àwọn ọmọ tòun sọ̀rọ̀ pé torí tóun ò bá fẹ̀mí òun lẹ̀ pé ibẹ̀ ni gbogbo wọn máa sọnù sí pàmò òun àgbà tó jẹ́ láàrin wọn pé òun á fi ẹ̀mí tòun lẹ̀ nígbà tí ìyá mi ti sọ bẹ́yìn wọn ló didi ọjọ́ mẹ́ta tọ́dẹ̀ ń ṣàìgẹ́ fún wọn wọn ní kò jẹ́ o wọn ló lóun ò jẹ́ mọ́ pé torí tóun bá. láì ṣe wúrẹ́. bẹ́ẹ̀ ni sà ẹ̀gẹ́ tútù. kábíyèsí rẹ Ọlọ́run. wọn ló lóun ò jẹ́ mọ́. wọn ló wá mú gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n bá ti kúrò lọ́dọ̀ wọn tán tilẹ̀kùn mọ́ yín wọn ló wọ́n bẹ̀ sí ń gbàdúrà fún wọn pé ẹ̀ délé pé ẹni tá a ràn yín lọ́wọ́ tẹ̀ ẹ̀ fi jáde ń bì í pọ̀ lọ́wọ́n á gbé pàdé yín pé kò sẹ́ni tá a sọnù lára wọn o ní tó pé ọjọ́ mẹ́ta ìyá tèmi dákẹ́. ó dákẹ́. bẹ́ẹ̀ ni sà. wọn sì gbókú ẹ̀. ọjọ́ mẹ́ta náà ló lò lọ́dọ̀ wọn wọn tó bá fẹ́ fún wọn lómi bí ike kóòkì báyìí lómi ẹ̀kún ike kóòkì náà máa. ẹ wo báwọn àǹtí tó wà lẹ́yìn yẹn ṣe ń sun ẹkún kíkorò. àwọn ọmọ mi nìyẹn ọmọ tí mo fúnra mi bí nìwọ̀nyẹn. àwọn ọmọ yín nìyí. bẹ́ẹ̀ ni sà. wọ́n sun ẹkún kíkorò. wọ́n sun ẹkún kíkorò. ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ má sunkún mọ́. wọ́n sun ẹkún kíkorò. tó túmọ̀ sí pé bá a ti ń pariwo ńgbà náà tó bá jẹ́ pé àwọn ìjọba tètè jí gìrì sí wa ó ṣeé ṣe kí ìyá yín padà mórí bọ́ kí wọ́n délé. wọ́n bá délé. ó ṣeé ṣe kí ìyá yín délé. wọ́n bá délé. àmọ́ nǹkan tí mo kàn ń tọrọ lọ́wọ́ wọn báyìí. àwọn ta ni. tí mò ń tọrọ lọ́wọ́ ìjọba kán jọ̀ọ́ kán bójú àánú wò mí kán bá mi gba òkú ìyá àti mi. torí kí ni. kí nǹkan lè máa rí bójì ẹ̀ torí lọ́jọ́ iwájú náà. ẹ̀sùn ẹnu mọ́ bí. ṣèjọba ló gba eléyìí ni ló bá yín gbà wọn. ẹ ṣe mọ̀ pé eléyìí báyìí sí ìjọba kọ́ ló gbà á àmọ́ mò ń bẹ ìjọba báyìí torí bá a ṣe ń kó wọn bọ̀ lọ́jọ́ yẹn ní nǹkan tó dùn mí jù kí n kúkú sọ nǹkan tó wà lọ́kàn mi. ẹ sọ ohun tó wà lọ́kàn yìí. nígbà tí ta ti ń jìyà yìí wọn ò dá sí wa o àmọ́ ó kù díẹ̀ ká dé ìgboro ìlú wa lápàdé DPO ọ̀dọ̀ wa bàtà dẹ̀ pàdé ẹ̀ ọ̀nà ni wọ́n fẹ́ lọ fún wọn ní first aid ní general wọ́n ṣe kó wọn lọ nìyẹn ọ̀nà ní ìyàwó gómìnà nìkan máa kó wọn bọ̀ ní state hospital ládó láti ìgbà yẹn mi ò ní opportunity láti lajú rí wọn báyìí. tẹ́ ń bọ̀ lójú ọ̀nà. bẹ́ẹ̀ ni báwo ni DPO ti mọ̀ pé ń bọ̀ lójú ọ̀nà. nígbà tí a ti fẹ́ dé secretary local government yẹn ló pè mí ló ní Bọ́ládé mo ní kó má jẹ́ kí n bínú sóhun o mo lémi tí mi ò sọ bí tí a dé fún ẹ
tó fi ń ṣe báyìí. Mo ní mo mọ reason tí mi ò fi sọ fún ẹ. Mo ní ṣé mi tí mo lù sí ìyá tèmi tí mò ń fọgbọ́n du àwọn tó kù bọ̀ ló béèrè ibi tí mo dé lọ́wọ́ mi. Mo ní kó ní sùúrù, ló wá ṣe díẹ̀ ní DCO yìí yẹn local government ní station yẹn wá pè mí pé DPO lóun fẹ́ bá mi sọ̀rọ̀. Mo ní irú ọ̀rọ̀ wo? Ó ló ní Bọ́ládé. Mo ní aṣáà máa gba ti ọ̀nà òbó, ibẹ̀ la máa gbà jáde. Òun náà fi mọ̀. báwo ló ti mọ̀ pé ẹ ti káwọn èèyàn jáde nínú igbó ìyẹn DPO? Ṣé mọ̀ pé sẹ́kítírì yẹn nígbà tán rí i pé ẹ ti rìlíìsì pé wọ́n ti gba àwọn èèyàn wọ̀nyẹn o. pé àwa ti post ẹ̀ wọ́n ti post ẹ̀ Facebook. ọ̀dọ̀ wa ni wọ́n ti rí. ibẹ̀ náà ti rí o, kò sẹ́ni tá a sọ fún o, ibẹ̀ náà ti rí. torí gbà ẹni sẹ́kítírì pè mí pé kí ló dé? wọ́n ti ń post ẹ̀, wọ́n ti ń ṣe báyìí. Gbà ẹ mo ṣe jẹ́wọ́ fún pé a ti ń bọ̀ o, bá ti gba àwọn èèyàn yẹn pé condition tó wà. ọ̀dọ̀ wa wọ́n ti rí tí wọ́n fi wá pè yín. ọ̀dọ̀ yín náà ti rí o. wọ́n wá pàdé yín lójú ọ̀nà. bẹ́ẹ̀ ni sà. àbòsí kù lórílẹ̀‐èdè yìí báyìí o. ẹ sọ tòótọ́ fún wa, agbófinró mélòó ló tẹ̀lé yín lọ? ṣé màá máa parọ́ àti ni? àwọn èèyàn mélòó ni ìjọba rán tẹ̀lé yín lọ? mi ò lè máa parọ́ fún yín. torí mo mọ̀ pé èmi àti à ń sọ̀rọ̀ lóru, à ń sọ̀rọ̀ lọ́sàn-án, à ń sọ̀rọ̀ lálẹ́ bẹ́ẹ̀ ti wà nù gbòmí àbí bẹ́ẹ̀ kọ́? ọjọ́ mẹ́ta la lò ń nú gbóyìn. à ń sọ̀rọ̀ látọjọ́ bí ọjọ́ yìí bẹ́ẹ̀ lèmi àti yín ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbébo lẹ dé dúró o, bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe rí o? òkú ìyá yín wà lọ́hùn báyìí. òun náà ni òun ni mo bá wá o, kàn jọ kàn torí Ọlọ́run kàn bá mi gbà. ìjọba èwo ń bẹ? ìjọba Èkìtì, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mo ìṣègbéraga sí yín o, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbà jáde o. ta ni? ìjọba Èkìtì. kí lórúkọ ìyá yín ọ̀hún? Rachel Àìná ni orúkọ ìyá mi o. ṣùgbọ́n mo mọ̀ pé lẹ́yìn ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kí ròyìn kan padà gba gbogbo àgbáyé. ó ṣeé ṣe kí ròyìn kan padà gba gbogbo àgbáyé. ẹ máa di ọ̀rọ̀ mi o, ṣùgbọ́n wọn ó sọ lówe báyìí sílẹ̀. torí ìgbà tó kù ọ̀la tí wọ́n gba àwọn èèyàn wọ̀nyí jáde nínú igbó, àsọlówe àti ń tọkùn ètò pé àwa ti gbọ̀nà bòmíì o, bó sì jọba ò bá dá sí wa o, àwa ti gbọ̀nà bòmíì o. ó ṣeé ṣe ká kọrin ayọ̀ ká sọ kí, ṣùgbọ́n èyí náà báyìí mo tún sọ báyìí bí òwe ìròyìn kan ṣeé ṣe, kò tí ẹ ṣe pé ó ṣeé ṣe, yóò padà loud ní agbára Ọlọ́run ọba ọ̀gá ògo lẹ́yìn ọ̀rọ̀ eléyìí. àwọn èèyàn kan ń béèrè fún account number yín pé ó ti pẹ́ tí wọ́n ti ń béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún account number yín lọ́wọ́ wa pé ó wu àwọn káwọn ṣàánú fún yín, ṣàánú fún gbogbo yín pẹ̀lú àwọn ìrìn gbogbo tí ẹ ti rìn àti ìdààmú tí ẹ ti dà yẹn. wọ́n pe àkáǹtì yín, ẹ pe account number yín síta fún àwọn ènìyàn àti phone number yín. mo mọ̀ pé Ọlọ́run ó bá wa àṣírí ibi tí ìyá yín wà yóò padà tú ní agbára Ọlọ́run. mọ́ jìjù wọ́n dànù ní o, mọ́ sí wọ́n ní o. mo mọ̀ pé àṣírí ó padà tú lágbára Ọlọ́run. ṣé ẹ rí i pé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó fẹ́ àdúrà báyìí? ọ̀rọ̀ gbogbo wa fẹ́ àdúrà. kò sẹ́ni tọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ò lè kan o. ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yìí kì í ṣe fíìmù o. ohun tó ṣẹlẹ̀ lójú ayé, true life story, ó dàbí fíìmù. ó dàbí ìgbà tí èèyàn bá ń wo horror film. àwọn tó ṣẹlẹ̀ sílẹ̀ o, mo ṣe ń béèrè lọ́wọ́ wọn pé àwọn agbófinró mélòó ló tẹ̀lé yín rìnrìn àjò yìí? ẹni kò sí. ìjọba rán èèyàn tẹ̀lé yín lọ ni? ẹni rárá sà, ẹ sọ̀rọ̀ sókè sà. mo ní rárá. àwọn èèyàn fẹ́ àbóní nǹkan kan míì tó tún kù nù yín tẹ́ fẹ́ wí. ó jì ní prophet kan mo fẹ́ kó bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà. Okay.
mò ń gbọ́ yín ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ prophet yẹn wà ní torí òun náà a máa gbọ́ báyìí. ẹ dákọ̀ wọn dákọ̀ prophet ọ̀hún ẹ fẹ́ dákọ̀ wọn. mi ò fẹ́ dárúkọ ẹ̀. ok ẹ dúpẹ́ lọ́wọ́ wọn gbà náà. ó wà ní ọ̀nà àfàò ó try gan ó ràn wá lọ́wọ́ gan pẹ̀lú àdúrà mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ẹ ní ti bíbí burúkú gbà o àmín ẹ ríran lọ́wọ́ ọlọ́run o àmín gbogbo eléyìí tẹ́ bá ti tú ọlọ́run á máa bá yín tú o àmín eléyìí tẹ́ bá ti dè ọlọ́run á máa bá yín dè o àmín. mo dúpẹ́ lọ́wọ́ yín o. àwọn abiyamọ kan wà nínú ayé náà táwọn náà ń gbàdúrà gbogbo àwọn wọ́n pọ̀ gan-an gbogbo àwọn tó ń gbàdúrà fún tí wa wọ́n ń gbàdúrà ní kọ̀ọ̀kọ̀ nínú ilé wọ́n wọn. ń gbàdúrà fún wa mo dúpẹ́ lọ́wọ́ wọn o tí wọ́n jẹ́ kí gbogbo àwọn èèyàn wa ṣègbé sínú igbó mo dúpẹ́ lọ́wọ́ wọn o. àwọn wòlíì àwọn àfáà àwọn babawo oríṣiríṣi àwọn èèyàn wọ́n ṣàdúrà. gbogbo àwọn wòlíì tó gbàdúrà ó fún ti wa ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n bẹ̀ mí wọ́n ń bẹ̀bẹ̀ pé ká jọ àwọn lè dá owó in 5 naira bíjọba ò tiẹ̀ ti dáhùn yìí tá a bá ní kílé kọ̀ọ̀kan lẹ́kìtì kó dá 10 naira bí wọ́n 1000 àwọn ó dà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tọ́lọ́run lò pátápátá o ẹ ṣé o bàbá àwọn èèyàn láwọn fẹ́ wọ́n béèrè fún àwọn ìkólọ tó ti sọnù gbogbo nǹkan ti dàrú mo mọ̀ pé kò lè tó àwọn nǹkan tó ti sọnù mọ́ o ẹ pè account number yín gẹ́gẹ́ bí n tí àwọn èèyàn sọ fúnra wọn o. 02 02 47 47 67 67 59 59 99 99 ẹ farabalẹ̀ pé lẹ́ẹ̀kan sí sá. 02 02 47 47 67 67 59 59 99 99 ẹ pè lẹ́ẹ̀kan sí bàbá. 02 02 47 47 67 67 59 59 99 99 báńkì wo. Wema Bank. Wema Bank ó kọ wo ló wà lórí ẹ. Ogundele Ojo David. Ogundele Ojo David ẹ pè nọ́mbà yín. 081 081 47 47 33 33 0991. ẹ ti yára pé jù ẹ farabalẹ̀ pé lẹ́ẹ̀kan sísá. 081 081 47 47 33 33 09 09 91. 91 fóònù nọ́mbà yín ẹ pè fóònù nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. 081 081 47 47 33 33 09 09 91. 91. àwọn ọmọ yín ló wà lẹ́yìn yín tí wọ́n ń sunkún tí wọ́n ń wẹkún mu látàárọ̀ yìí ọlọ́run ó foríjì ìyá Àmín o. yóò tẹ́ ìyá sí afẹ́fẹ́ rere. Àmín o. ṣebí àwọn ajínigbé yẹn sọ fún yín pé àwọn ń padà bọ̀ lẹ́kìtì. Wọ́n sọ bẹ́ẹ̀. sá. Wọ́n sọ bẹ́ẹ̀ sà. mo sì gbọ́ pé wọ́n ní wọ́n máa ṣe àkọlù sí ààfin ọba. wọ́n ní ṣebí nǹkan tó ń ṣe fún wa o kò jọ wá lójú wọn ní gbogbo èèyàn náà máa ṣàkọlù sí. wọ́n náà ń padà bọ̀. wọ́n kọ́kọ́ sọ pé àwọn ṣe báwọn tán kó wa lọ́dọ̀ wa pé kò kì í ṣe èèyàn pàtàkì ni wọ́n á máa kó àwọn èèyàn pàtàkì kan tó sọ nìyẹn. ẹ̀yin ọba wa àsìkò tó kẹ́ ẹ jí gìrì. ẹ̀yin bàbá wa àsìkò tó láti jí gìrì ẹ̀yin kábíyèsí wa gbogbo. omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. wọ́n ti yí wa ká o. àsìkò ìbò kọ́ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. ká forí barí ká fi kùn lukùn ká pe àwọn àgbààgbà nínú ìlú ẹ̀yin kábíyèsí àwọn ó lè má jẹ́ arúgbó ó lè jọ mẹ́kẹ́ nínú ìlú ṣùgbọ́n tó jẹ́ àgbàlagbà àsìkò tó kí gbogbo wa ó ṣèpàdé àpérò wọ́n ní ikú tí ń pa ojúgbà ni òwe ní ń pa fún ni a sì bí àwọn ìjọba wa náà á bẹ̀ wọ́n náà ni lórí ẹni tí èèyàn ò bá lè mú èèyàn ń fà á lọ́lọ́run lọ́wọ́ ni abẹ́yìn ìjọba wa torí ti àwa èèyàn náà lè ṣe sọ pé wà lórí àlééfà àwa lẹ́lẹ́ fẹ́ dáàbò bò àsìkò tó tó bá jẹ́ pé àwọn aráàlú aṣẹ̀yìn ìjọba ẹ dáríjì wá ẹ bójú tó wà bó ti ń lọ yìí ò dáa o torí tó bá yá ó kà àwọn ọmọ mẹ̀kúnnù lénìí tó bá yá yóò máa fò kúrò lọ́dọ̀ àwọn mẹ̀kúnnù yóò máa fò lọ sọ́dọ̀ àwọn ọmọ olówó. aláwọ̀ ò ní jẹ́ kárí ìbànújẹ́ nípínlẹ̀ yìí mọ́ àti lórílẹ̀‐èdè yìí
ọlọ́run bá wa fi òpin sí ìdààmú àti làásìgbò yìí o ní agbára adẹ́dá. Bàbá ọlọ́run ó rọ̀ yín nú. Àmín Jésù. Á padà sọ̀rọ̀. Yes, sir. Ṣẹ̀gbọ́. Yes, sir. Á sọ̀rọ̀. Ẹ tètè mọ́ lọ. Ẹ̀yin ọmọ ọlọ́run ó bá ń foríjì ìyá yín. Ẹ má sunkún mọ́ torí ẹkún eléyìí ẹkún ayérayé ni. Wọ́n lọ́mọ ẹni nù, àwọn ọmọ ẹni kú yájọ ọmọ ẹni nù lọ torí yóò mọ̀ ṣe yín bí ẹni pé màmá ó dé ṣùgbọ́n kì í dé bá ní kó yí kéèyàn ó yẹrí. Ọlọ́run Elédùmarè yóò dùn yín nú.